Apata dé, Pastor Mrs. MAYOMI. Apata pààrọ̀ ìwúdé. Ọmọ tàbí mọ̀ gbàbẹ̀, ọmọ gbàbẹ̀ mọ̀ tàbí. Pastor Mrs. Rebecca ló sọjọ́ bí ẹ̀. Àbẹ̀kẹ́ adé ogún ọdún. Aya MAYOMI ọmọ ìdòwò òdo. Ìyá wa nínú Olúwa aláyére onínú ojú ààrẹ máa wọlé maraba. Ogún ọdún ogún yèlú. Àwa bá ọdún pẹ́ oríkádún, abá ọdún pẹ́ ojú rẹ̀ tí wọ́n dún. Ọ̀pọ̀lọpọ̀ àtọ̀ nínú Mr. Ìdòwú ló sáré ìgbé níjọ̀hún àná. Orí bá ọ ṣe ojoyún ojúró odọmọ ó dàgbà ládà. 70 years lókè pẹ̀ ó ti kú níbi tí. Mọ̀mísí Olúwa ṣe yóò kú ọdún. Ìyá Olúwa fún mi láyọ̀ ló sọjọ́ bí ẹ̀. Olúwa fún mi láyọ̀ ọ̀tún ìyá àbíyè ọ̀gbìnlódóla. Ọlọ́jọ́ ìbí Àbẹ̀kẹ́ adé máa wọlé máa rọra. Ìyá dúró dolúwa, Mọ̀mísí Olúwa dá mi láre ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Pastor Mrs. Rebecca, ìwọ náà ni Mọ̀mísí Pastor Tèmídáyọ̀ Ọlámilékan bá mi gọ́sọ̀ olóríire tí mo ní tí mo bá ròde. Ọlọ́jọ́ mi máa gbọ́ bí mo ti kọrin wì fún ọ, ìwọ ṣá máa dákọ̀ ọjọ́kọjọ́. Ayọ̀ ló máa yọ ẹ̀rín ló máa rí ìwò ní báwọn ológun bànújẹ́ láyé rí. Many happy returns, happy birthday to you. Aya MAYOMI ọlọ́jọ́ ìwọ náà ni Mọ̀mísí Olúwa tóbi lọ́ba. Ìyá ọmọ Kẹ́hìndé, màmá Táyé lolú Èkìrè. Ìdòwú ògbóǹkọ́ tó ń bẹ lálàáfíà ara ṣe gbogbo wọn láta. Gbogbo ẹ̀yin ọmọ MAYOMI kankan ò ní ṣe yí o, ẹ ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe yí. Gbogbo yín pátápátá ẹ máa gbẹ́sẹ̀ kẹ́ ẹ máa tẹ Sátánì mọ́lẹ̀. Ẹ kú ayẹyẹ tọjọ́ ìbí ti màmá yín. Pastor Mrs. Happy 78th birthday. Onígbàjọ́ òdodo tó ń gbọ́ tolúwa ọba. Ọmọ rẹ̀ àtayé ọmọ rẹ̀ ló rán mi wá o tí wọ́n ní kí n lóhùn sókè tán ní kí n máa kọrin ewì fún ẹ. Pastor and Pastor Mrs. Tèmídáyọ̀ MAYOMI. Àwọn ni wọ́n sọ wípé kí n máa kí ẹ lórí kìran bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí máa dọ́gbọ́n tí kìran bàbá rẹ̀. Ọmọ ìlóbí nílàrò, ọmọ onídọ̀kun ọ̀rìn, ọmọ oníyẹ̀sí ọmọ adọ́nà sọba. Ọmọ àjòjò, ọmọ onítìgbòmòkun, ọmọ asokùn mẹ́rẹ̀ lọ́rùn ẹ̀rẹ̀ tókùrùgbẹ̀, ọmọ lọ́tà odò, ọmọ aró dẹdẹ wọ́mí, ọmọ akókò tí ọjọ́ ìdá àfi kọ̀ǹgọ̀dọ̀ yọjú kẹ́tù, ọmọ ẹni ènìyàn péjọ lóko rẹ̀ tó tẹ̀sán, ọmọ òfúyẹ́ agbọ́rùn lókù gbàgàdà, ọmọ adó òkúta mẹ́gbẹ̀ẹ́sùn kárẹ́ ní sínú, ọmọ ìlọ̀kọ́ ti kọ obìnrin sílẹ̀, tóbìnrin ti lẹ̀kùn tó níyèsí máa bá mi sì pẹ̀ fọ́kọ̀ mi. Ọmọ orí làwẹ̀ àwẹ̀sẹ̀, ọmọ kẹ̀kẹ́ làwẹ̀ àwẹ̀jìrì. Ọmọ òjò pa mí òjò pèrè odò mọ̀ pẹ́ wá ara mi dànù. Òjò tó pa mí lánàá ó pa mí dénú ilé ẹnu odi ló pa mí mọ́. Ẹ mọ́ bọ́ ọmọ orí làwẹ̀ lábẹ́ èrí lójú tó rọ́mọ orí adéni ọmọ gbádéni bí ọ̀sẹ̀. Ìsàlẹ̀ adéni làwẹ̀ kò mọ̀ jẹ́ kọ́ mọ́ kú mọ́ mi lọ́wọ́. Elédùmarè mọ̀ jẹ́ kó dúdú sọmọ lọ́wọ́ mi o. Ọlọ́jọ́ bí ó kú ọdún. Pastor Mrs. MAYOMI. Okú ọdún okú yèlú àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Pastor Mrs. Rebecca, orí ẹ jẹ́ kó pẹ́ láyé, orí ẹ jẹ́ kó dàgbàdàgbà bí ara ọ̀rọ̀, orí ẹ jẹ́ kó jẹun ọmọ pẹ́ lágbára lọ́wọ́ Olódùmarè ọba. Oúnjẹ ọmọ òdúkòrò lẹ́nu rẹ, oúnjẹ ọmọ òdìkan lẹ́nu rẹ. Okú ọdún okú yèlú o. Gbogbo ọmọ àtọmọ ọmọ rẹ pátá ni wọ́n sọ wípé happy birthday to you. Ìgbà ọdún 1 minute. Olúwa ti tẹ́tẹ́ mi rẹ̀ ń bẹ̀ o, ní bá wọn rí kú ọmọ o, ní kú ọmọ. Ọlọ́jọ́ ìbí ìwọ fúnra lára rẹ̀ gan ò ní fàìsàn lùgbà. Àyínlọ àyínpọ̀ lọ́wọ́ ń yẹnu ìwà máa lọ rí wà sí máa kọ́ rí tọmọtọmọ ọmọ. Happy birthday to you ma, and we all wish you long life and prosperity. Tó bá lẹ́ni tó béèrè wípé ta ló ń kọrin ewì fún ọlọ́jọ́ ìbí ẹ sọ fún wípé Àpáta ewì ni. Tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi
àpáta òtérapá ó di ibi tá a forí ìlú sọlẹ̀ sí níbi ojúmọ́ tí mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Many happy returns, happy birthday to you.